kábíyèsí ọlọ́run mi ajílété ajílété ajílétéńté kójú ọjọ́ tó yọ àdàgbà má tẹ̀pá arúgbó ọjọ́ ọlọ́run ìgbàanì àtójí àtóbọ ọba tó tó bọ bí ojú àṣẹ kábíyèsí fọlọ́dùmarè ìbà ọlọ́run ọba ìbà ènìyàn ìbà ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbóhùn wa ní gbogbo ìgbà ní ìkànnì Gbóyèga Làwá TV tẹ́ ń gbádùn gbogbo ohun tá à ń gbé wá fún yín lójoojúmọ́ a kí yín o ẹ ṣeun gan ni ibi tẹ́ ẹ ti ń mú owó orísun bẹ́ẹ̀ ò ní gbẹ láṣẹ Elédùmarè mo mú àlejò tuntun wá fún yín lónìí ẹ ti máa wo ojú yẹn ẹ ti rí pé ojú yẹn ojú mímọ́ ni òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fólókó rárá bàbá wa ni wọ́n tẹ́ ẹ ti máa ń rí wọn ní gbogbo ìgbà àti lóòrèkóòrè lórí ìkànnì Gbóyèga Làwá TV a gbé tuntun míì dé fún yín o tuntun wo la gbé wá dé fún yín lónìí ó ní orogún òwò ṣe rí béèyàn bá ń ṣiṣẹ́ láyé dandan ni yóò la àwọn nǹkan kan àti nǹkan kan kọjá òun ni mo ṣe gbé bàbá wa wá fún yín lónìí láti béèrè ọ̀tún àtòsì lọ́wọ́ wọn sà ẹ bá ń dárúkọ yín fún àwọn aráàlú sà. ẹ ń béèrè lọ́wọ́ ẹni tí máa ń béèrè lọ́wọ́ ẹni tí ń béèrè lọ́wọ́ yẹn tó náà sì gbọ́dọ̀ dá ń béèrè tó ń bá bí léèrè torí pé àwọn ayé ń dùn náà wọ́n ń dá lóhùn ní gbogbo àti wọ́n béèrè ọ̀rọ̀. kábíyèsí o kábíyèsí sà. Gbóyèga Làwá lórúkọ mi Basọ̀run Àmọ̀túndé ilẹ̀ Yorùbá ajífèrè dára nílẹ̀ Ìbàdàn ní tilẹ̀ tó kó káàkiri àgbáyé. ẹ káàbọ̀ sí akínyín lẹ́ẹ̀kan sí káàbọ̀. àwa náà kí yín o ẹ kú òun. bàbá mi o mo ní àwọn ìbéèrè kan ọmọ mi o mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ bi yín sà tí àwọn olólùfẹ́ Gbóyèga Làwá TV náà dẹ̀ ń sọ tí wọ́n ń pè pé ẹ sà bí ẹ ti ṣe wà lẹ́nu iṣẹ́ yín yìí ó ti tó díẹ̀ ilẹ̀ máa ti ta sí láyé o ṣé pé ẹ ní nǹkan kan tó ti ṣẹlẹ̀ rí ńgbà kan nípa iṣẹ́ yín yìí sà. ẹ̀wọ̀n ń bẹ̀. iṣẹ́ tí Ọlọ́run jogún fún yín láti òde ọ̀run wá bíi ká ṣe jíǹkù fẹ́yàn ká polówó ọjà èèyàn ká gbéyàn lárugẹ ṣé kò sí orogún kankan bẹ̀ rí ni sà. orogún nǹkan kan bẹ tí ò ní lórogún nílé lọ́kọláya tó bá ti fẹ́yàwó méjì orogún ti wà ń bẹ̀. nílé iṣẹ́ tẹ́ bá jọ ń ṣiṣẹ́ kan náà tẹ́ pé méjì mẹ́ta orogún ti wà ń bẹ̀. láàrin ọjà tẹ́ jọ ń ta ọjà kan náà tẹ́ ń pé bíi méjì mẹ́ta mẹ́rin márùn orogún wà ń bẹ̀ náà pé ní orogún òwò. kódà láàrin àwọn tí ń wakọ̀ orogún wà ń bẹ̀ tẹ́ bá ti pọ̀ gáràjì tí wọ́n gbọ́kọ̀ fẹ́ nìkan lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ tí wọ́n gbé fún ẹyọ ẹnìkan lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tí wọ́n gbé mẹ́fà fẹ́ nìkan láàrin ọ̀sẹ̀ orogún wà. ìyẹn ni pé bẹ́ẹ̀ nìkan bá ti mọ kankan ṣe ju ẹnìkan lọ orogún gbọ́dọ̀ jẹyọ ń bẹ̀. òun ló sì ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ tí ó fi ń tẹ pẹ̀lẹ́ mọ́ṣẹ́ pé èmi nìkan kí mò ń ṣe kíní yìí orogún ti wà o èmi nìkan kọ́ ní ìyàwó nínú ilé yìí o orogún ti wà o èmi nìkan kọ́ ni mò ń ṣiṣẹ́ yìí o orogún wà èmi nìkan kọ́ mò ń tẹ́rọ ọjà láàrin ọjà àbí jáde bá wà nájà o orogún ti wà orogún bẹ́ẹ̀ ní ìpànà ti tèmi iṣẹ́ tí mo yàn láàyò níṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ n ò sì dúró lójú kan wọn ọ̀nà kan ọjà ló mú akọ̀wé àgbà tó tún fi lọ rè dẹ́mu lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tí ń kọ ọ̀pẹ kó lè tó rí epo àti kẹta jésù wá rí mò ń kọrin mò ń kéwì mò ń kọ ewì mò ń sùn jálá mo sì ń darí ètò gbogbo ṣùgbọ́n lórí ìpolówó ọjà yẹn gan ni mo mú lọ́kùnkúndùn orí ìpolówó ọjà yẹn ni màá ti mú un fà pé a fẹ́ máa sọ ní kọ̀ọ̀kan gbogbo ohun tí mo dá kan ló ní àwọn ibi tí orogún ti wà tíjà ti wà sẹ́yìn pẹ̀lú àwọn èèyàn kan ṣùgbọ́n léléyìí èmi àti Ọlálọmí Àmọ̀lé ni. Ọlálọmí Àmọ̀lé. ìyàwó ọ̀kan ọlọ́fà mọ̀jọ ọmọ ọlọ́bẹ̀ ní Agúgú Ìbàdàn. Ọlálọmí Àmọ̀lé ọmọ Ìbàdàn ni ọ̀rẹ́ mi dáadáa ni a sì ti jọ ń bọ̀ tipẹ́ ṣùgbọ́n tí òwò tàbí iṣẹ́ ọ̀bá tí ìpapọ̀ ẹ̀ ti lè mọ̀ rẹ́. bẹ́ẹ̀ ni. èmi àti Ọlálọmí ni tí mo fẹ́ sọ ìṣẹ̀lẹ̀ sí. Ọlálọmí Àmọ̀lé ó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ èmi náà jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. sábà dé sábà lájọ máa ṣe láàrin ara wa tí n bá pè ní ẹ̀gbọ́n mi o ọ̀nà àpò bàbá mi o mo lè pè bàbá mi o ọ̀rẹ́ mi àṣà inú wa máa ń dùn síra wa ni tí èdò ní náà ni o ṣùgbọ́n
iṣẹ́ tó bá ti jẹ́ iṣẹ́ tí mo wá fún yàn ẹlòmíì kò lè fi ṣeré láíláí. obìnrin ní tẹlòmíì tó bá ti tọrọ obìnrin bá dá yín pọ̀ ẹja ní ọdún yẹn iléeṣẹ́ kan bẹ wọ́n ń pè ní iléeṣẹ́ ultra unique iléeṣẹ́ wọn wà níbi Ìbàṣọ̀run bẹ̀rùn ẹnìkan tó ń pè ní Ṣínà Adékúnlé ara àwọn ẹnjìníà tí wọ́n máa jẹ́ sí àjárọ̀ àṣìdè àti reel kéékèèké tá a máa fi ń gbòòsàfẹ́ ń gbà yẹn àwọn òun ló máa ẹ́dítọ̀ ni ó máa ń gé kíní ẹ̀ síra wọn báyìí ọjọ́ tí sin tẹ́ẹ̀kan sọ̀rọ̀ tẹ́ẹ̀kan lọ wọ́n máa ẹ́dítẹ̀ lára tánà ìgbohùn sílẹ̀ tá à ń pè ní kásẹ̀tì tàbí CD tàbí cartridge ó mọ̀ nípa ẹ̀ púpọ̀ òun ló introduce mi tó fi mí hàn ultra unique yẹn ultra unique sì wà ó ti gbẹrẹgẹjì gẹjú gbà yẹn lọ́sìn o adúpẹ́ pàwọn àwa náà wà bákan náà mo bá a ṣiṣẹ́ dínkù mo bá a ṣe ó mà ta sánsán o òun dẹ̀ fẹ́ràn mi gan ó kàn lọ bí ọdún kan mo kàn ń kọjá ni mo bá gbọ́ ohun Kọ́mọláfẹ́ Ọláìyá àti Ọlálọ́mí Àmàlé tí wọ́n ṣe jíngù fún ultra unique. ẹ̀yin dẹ̀ ti ń ṣe jíngù fún wọn tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni máa wò pé àwẹ́ èmi sáà ti ń ṣe tẹ́lẹ̀ bóyá ó tún fẹ́ tún dán wò nú ẹ̀yìn lè dán nǹkan wò ó lè dán anything wò ó dán wò ní ìbí gan ìbí ẹni tó gbéṣẹ́ fún ìbí ẹni tó gbéṣẹ́ fún ìbí ẹni tó gbéṣẹ́ fún wa so kẹ̀kẹ́ bẹ́ẹ̀ àjọ ń ṣàyè wa lọ bọ́n mo mọ̀ pé ó ti ń bá a ṣiṣẹ́ mo sì ń gbọ́ ó sì ń gbọ́ tèmi náà tí ń lò ọ̀tàn ó bù ṣe sà iléeṣẹ́ kan wọ́n pè ní Gitalex Industries ilé funfun báláwo tó wà ní Àpáta ńbàdàn nínú jíngù táwọn ṣe fún máa yẹn nígbà tó bẹ̀rẹ̀ mo wà ní number 5 NTA road ńgbà náà jíngù tí mo ṣe fún máa yẹn ó lò for 20 years ogún ọdún ó fún ní tí ń fẹ́ ó fún ní everything ọjà rẹ̀ ó kú omi tó wọ́n lọ kọ́lé mi jíngù ẹyọkan yẹn náà kò sẹ́ni tẹ́ bá tiẹ̀ bá polówó ọjà tí ò ní tà jíngù kan ẹyọkan lè la èèyàn bẹ́ẹ̀ ni tẹ́ bá fọ kankan gbà á tẹ́ sì ń lò dáadáa pẹ̀lú gbàgbọ́ yes ń gbẹ pé Ọlọ́run là ń bẹ̀ ká tó wù bẹ́ẹ̀ ni òun ló sì lọ́rọ̀ tá a fi ń wí bẹ́ẹ̀ ni níbi tó dùn mọ́ máa yẹn nu dé ń fún mi lówó oṣù mọ̀kàn lọ́ọ́ bájọ́ kan múra mo ṣe jíngù fún yín sẹ́yìn púpọ̀ yẹ kí n lọ́ọ́ ti sanwó sẹ́yìn mi mọ́lẹ̀ tí ń tà ẹ̀ ń ṣe gbogbo ẹni tọ́jú èmi ni ọmọ Ìjẹ̀ṣà ni máa yẹn bí Ìjẹ̀ṣà yẹn ni èèyàn dáadáa ni ó máa ń fún mi lówó lóṣooṣù Mr. Gbé Kalawa kí n tó lọ Mẹ́kà gbà yẹn máa fún mi lówó lóṣù ńgbọ́ ya mi ò àrùn tí ara máa ká kún lọ Gitalex Industries ńgbà tá a tó fi bí ọdún mélòó kan Wálé Làwọ̀ àti Ajẹ́múlẹ̀ ní ìsìn tọ́jú ọmọ ìyá mi baba promo grab your copy now so NTA láti jọ bẹ̀rẹ̀ tán ayé ara wa èmi sínú ẹ̀ mọ̀dẹ̀mí jẹ́gbọ̀n fún ọmọ ẹ̀dẹ́ ni àbúrò mi ni ọ̀rẹ́ mi ni alájọṣepọ̀ mi ni náà mo kàn gbọ́ tó polówó Gitalex ni nínú ohun tẹ́mi fi ṣe ń gbà yẹn ni kí n má kọ orin ìbẹ̀rẹ̀ rẹ̀ wípé àsórí mi ò pé orí rẹ pé òwò ló lẹ́mọ̀ràn gidi ni nígbà tí a rí ẹnìkan tí ó mu ọtí àmupara tí ó ná owó ìnákúnà lórí birthday girlfriend wọ́n á ní 1 million tó wà lọ́wọ́ òun girlfriend ló ká tó fẹ́ ṣe birthday lòun kò wọ́n fún mo wá ní ọmọ tó ń ṣe o ìgò kọ̀ọ̀kan tó ń ràn nígbà náà ni o bíríkì kan ìgò kan ni wá wòye ọtí tó ti mú nínú ọdún èkó tó dé kó tó lọ sí bẹ́ẹ̀dẹ̀ fún yàn ní 1 million o ti kọ́lé sí orí afẹ́fẹ́ o ti fomi kọ́lé ọkọ́lé omi tí mo tẹ́yìn ò ní fojú kan àsórí mi ò wá ní orí mi ti wá pé báyìí ìyẹn Wálé promo ló ṣe yẹn àsórí mi ò pé ni mo sọ fẹ́ nìyẹn ọwá ní orí mi ò pé lóòótọ́ mo wá júwe iléeṣẹ́ Gitalex Industries fún nígbà Wálé ó ṣe tiẹ̀ lẹ́yìn bíi ọdún 4-5 orí mi tí wá pé wà èmi ò dọ́dọ̀ máa yẹn mọ́ orí mi tí wá pé wà mo ti mọ tí mò ń ṣe báyìí ọkàn tó ń lọ sí mo dẹ̀ gbọ́ wàláì sámà ń gbọ́ ilẹ̀ ń gbọ́ ìdodo àtàwùjẹ ń gbọ́ kò bí mi nú wọ́n ti lo tèmítà yẹn lọ sáà bó tó fẹ́ lóhùn mí ìyẹn náà tún lọ sáà kò sí wàhálà ọ̀rọ̀ lálọ́ mi mọ̀ ń bá bọ̀ bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ bó ti ṣe ultra unique wọ́n ti ṣe
àbí bẹ́ẹ̀ ni sà. now gbogbo tètò báyẹn náà mo ń bá Láníwọ̀n Àjàdí Gíwàdí ní ìṣe jíngò mo ń bọ̀ lórí Alálọ̀mí o. bẹ́ẹ̀ ni sà. Bàbá wa Gòkè Akínlábí ni wọ́n máa ń ṣe jíngò fún Gíwàdí ilẹ̀ Yorùbá, olówó tí fowó ṣàánú, Alhaji olóyè àgbà Mufútàù Láníwọ̀n Àjàdí, àwọn náà máa ń ṣiṣẹ́ fún wọn, èmi sì wà lẹ́ǹtì lábẹ́ wọn. Kúnlé Hamzat tó jẹ́ bàbá fún Oríyọmí Hamzat, wọ́n wà lẹ́ǹtì news ni. Ọ̀kan láwọn Akínọlá wọ́n jọ ń kàròyìn ni, ọ̀gá ni Kúnlé Hamzat jẹ́ fún ọ̀kan láwọn Akínọlá ní department wọn. Èmi wà ní programs tí mò ń pẹpẹ gbogbo nǹkan kan pẹ̀lú wọn fún mi program kan wọn ṣe pàṣẹ àwọn láìsí kọ́bọ̀ tí wọ́n àkàtà ń ṣe ń gbà yẹn. Bọ́tẹ̀ mi fẹ́ mọ̀ wọn ò bá wọn fún mi lówó tàbí wọn fún mi lówó. Bàbá ní máa ṣe ọjọ́ kan Kúnlé Hamzat, Alhaji Kúnlé Hamzat, ẹkú múlẹ́kù ní bàbá gbéra Láníwọ̀n Àjàdí ń pẹ́ ọ́. Ọkọ̀ wọn sì ń gbalẹ̀ dáadáa, bóyá wọn fẹ́ rán mi sẹ́kàn ní tí ẹ fọkàn sí, bóyá wọn fẹ́ rán mi bóyá jíngò ni mo ṣe gbéra lọ́nà bá ní ńlẹ́ o. Bọ̀dà ni wọ́n máa pe bàbá Gòkè Akínlábí tí wọ́n jọ gá mi, wọ́n tún kọ́ mi ní primary school pé bọ̀dà ló ń ṣe owó olómiyàn, àná ń polówó olówó tí ń fowó ṣàánú ní ìwòrò, ìwọ́n máa polówó Nacatex, owó Nacatex. I mean cassette kan tó wà tí wọ́n tún gbé àmà ẹ̀mí mórúkọ cassette Láníwọ̀n Àjàdí ló kó wọ̀lú, cassette a máa là ń lò fún fídíò gbà yẹn lọ́ba mi polówó ẹ̀. Mo ní ilé sísà, wàláì mo ní ilé sí dáadé o. Mo ní because Alhaji, mo ní bàbá Gòkè Akínlábí ní wọ́n ṣe kò lè bínú, òun ní wọ́n bá mi ṣe yẹn mo fẹ́ kó ṣe ni. Kúnlé ló ní ohùn rẹ̀ dáa pé ká gbọ́. Mo ní ilé Alhaji Kúnlé Hamzat bá yarí pé irú wèrè wa lélẹ̀ rẹ̀ orí ibi tó ti fẹ́ ṣe nǹkan ní ilé mo ṣe kó mẹ́nu. Wọ́n bá mi jà fún bí oṣù kan. Kúnlé Hamzat wọ́n fẹ́ràn mi púpọ̀ àti ọ̀kan láwọn Akínọlá pé ọ̀run láti ṣe iṣẹ́ rẹ ni àrípọ̀ ọ̀dà ń bẹ̀. Wọ́n bá tún ránṣẹ́ sí mi. Wọ́n á sọ fún màmí, ọlọ́mọ àfi ọ̀run kẹ́ màmí, wọ́n fẹ́ gbé sẹ́kàn fún bàbá ní ìsinsìnyí wọ́n á ní kí wọ́n á ṣe. Ó sì wọ́ lọ́lọ́ ọbẹ̀ tó lọ́tọ̀ fún mi, màmí ló sọ fún bẹ́ẹ̀ sọ lọ́tọ̀ fún mi sẹ́ bàbá ń bàbá. Mo ní ra wọ́n pè mí, ta ló pè ọ́? Mo ní Alhaji Kúnlé Hamzat ni wọ́n pè mí pé màmá ó ní lọ ọbẹ̀ tó àìkú wọ̀kọ́ ló sọ wọ́n pè ọ́ ni ntọ́lọ́ ní wọ́n á ṣe láì wọ́n pè ọ́ ni. Ó ń sọ tó bá ti gbà lọ bá bàbá Gòkè Akínlábí pé wọ́n fẹ́ gbé sẹ́kàn fún mi o. Mo bá lọ ní ẹ má gbé sẹ́kàn fún mi kí n tó record rárá. Mo lọ bá bàbá Gòkè mọ́ ni wọ́n bàbá Láníwọ̀n Àjàdí pé mi o, wọ́n ní màá bá wọn ṣe. Wọ́n sọ ti gbà, mo ní mo ti gbà òun ti gbowó. Ẹni tí wọ́n bẹ láyé la lè torí wọ́n lè sọ pé wọ́n ní lè sọ pé wí bẹ́ẹ̀ ló wí. Ẹ má ti jáde láyé tá jẹ́ bàbá wa tá dẹ̀ ṣe dáadáa nù ayé ìwọ̀nba lásọ. Wọ́n ní ọ̀dà so mi ti ṣe ẹ̀ náà ní bàbá wa ránṣẹ́ sí mi pé kí Kúnlé Hamzat nìkan pè mí wá. Mo bá tún gbéra máa lọ bá iṣẹ́ tá a bẹ̀ ọ́ dà. Mo ní mo lọ bá àbá pé ó tún ṣe lọ ní abá gbé fóònù wa ní aláfọyín láǹfò báyìí ni. Mo bá pe bàbá, ó tó bí 30 ìṣẹ́jú èmi wá ń ta lánàá wọn máa ń ha owó gbígbà tí ẹ̀ bá ń ha iṣu ni. Àpò wọn gbówó báyìí ni ẹ̀ńbásà ti wá mi owó náà fẹ́ gbà kò sí nǹkan kan máa ń rojọ́ ìyá owó lọ́wọ́ gbà. Àwọn olówó tó jó lówó gan tó máa wá mọ́ ẹ̀rọ tá ń pè olówó mọ̀ tó máa gbowó lọ́dọ̀ bàbá yẹn. Bàbá kan dé ni yà bẹ́ẹ̀ sì ń wọlé wọn tí ìjà wọn sọ̀rọ̀ pé ká wọlé máa wọlé. Bàbá bọ̀dá ọmọ ẹ̀wọ̀n bá mi ṣe kíní Nacatex ẹ jẹ́ kó mú okùn palọ́ yẹn máa ṣe intention. Owó tí ẹ sì fẹ́ gbà ní iṣẹ́ tẹ̀ ti ṣe owó jíngù 8 wọ́n bá ní wọ́n gbé àpò wà nígbà kó ń bàbá ẹ jẹ́ kó máa ṣe yẹn iṣẹ́ tí wọ́n ṣe wọ́n fún wọn. Ọwọ́ mi ń gbọ̀n pé wọ́n lọ́hùn. Mo bá kó mẹ́ sọ n tí mo mi lẹ̀ sọ mi ni pé tí ẹ bá ṣe wọ́ lọ́lọ́ tọkùn mọ́ lẹ́lẹ́ni. Lọ bẹ̀ fúnra yín pé fún mi kíní yìí. N bá lọ ṣe jíngù yẹn. N bá mo ṣe jíngù yẹn. Bàbá náà mo tún lọ kọ́kọ́ fi hàn. Àwọn ni mo lọ sí ọ̀dọ̀ ẹni tó gbèsè fún. Mo bá mú lọ. Mo ń gbàdúrà lọ Ọlọ́run má jẹ́ nǹkan àbùkù Ọlọ́run jẹ́ kíní ọ̀dà o. Àwọn èèyàn tó wà lọ́dọ̀ wọn alásàárò Alhaji alásàárò wà lọ́dọ̀ wọn. Alhaji Ọmọríléwá wà lọ́dọ̀ wọn. Nígbà yẹn tí wọ́n jọ ń sọ̀rọ̀ àtàwọn kan tí mi ò mọ̀ àwọn olówó ni wọ́n.
nísàlẹ̀ báyìí ní pópó Yemọja mẹ́wọ̀n sẹ́yìn gbọ́. bẹ́ẹ̀ ni sà. nígbà tí a parí ìbùwẹ̀ tí wọ́n ní ọ̀yà gbé téèpù tó báyìí wọ́n bá kí bọ̀ bí wọ́n ti gbé sí báyìí gbà ariwo bá sọ gè àjànú lélẹ̀ yóò àjànú lélẹ̀ iṣẹ́ ìdápọ̀ ó ti wù mí báyìí wọ́n bá fún mi lówó owó tí wọ́n gbà rí wọ́n fún mi wọ́n wá ní kí n lọ gbé 100 slot tún gbárù ẹ̀ náà rí kéèyàn pé kéèyàn lọ gbé 100 slot ọwọ́ mi gbọ́n báyìí ni wọ́n ní mo fẹ́ mọ gbọ́ látàlẹ́ lọ mo bá lọ Kúnlé tí mo sọ lẹ́ẹ̀kan tó wà ní BCOS òun dẹ̀ ni ó wà ní Ìgbọ̀njẹ kàmá edit òun ó mọ bá mi gbówó wọ commercial gbà yẹn Kúnlé wá ní mo ní 100 slot ní mọ́tì ìjà 100 slot já máa gbé ní mẹ́wàá lójúmọ́ ó ní ẹni tí ló lè ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ó ní transfer lè dákẹ́ ẹ máa já máa gbé bá ń sọ owó onílé wọgbọ́n wọn nílé sọ pé ojú gbogbo bí a ṣe gbé ọjọ́ yẹn tán gbọ́n ìjọ kejì báyìí mo ti lọ gbé mo ní wọ́n tún gbé 10 mi mo kà gbọ́ tí wọ́n ń pè tí wọ́n ní wọ́n pè wá ní pópó Yemọja o mo ní mo dáhùn bóyá tí wọ́n gbọ́ ọ̀dà àbí wọ́n lọ́wọ́ bá kí aláṣẹ mo dé bàbá ní èèmọ̀ ni ó má polówó nǹkan kan mọ́ ọjà tó polówó láyé jẹ lánàá wọ́n ti kọjá tán gbogbo àwọn ará gbogbo àgàgà ti kọjá tán wọ́n á sẹ̀ tún kó mi wá lórí omi ni o olúwa ṣeun bẹ́ẹ̀ nínú mi ń dàrú nínú ọkàn ní bàjẹ́ pé wọ́n béèrè owó jáde fún mi mo ní kíní ẹ̀kan ni kí n sọ̀rọ̀ mo ní àti sanwó wọlé ìwọ̀n èsì fi gbé méjì papọ̀ oníta ló béèrè owó lọ́ọ̀rẹ́ tí mo fẹ́ ta ọjà ti wọlé mo ti fún olówó ọjà ti ta ọjà mi ó dé ní next week tó tún bá ń polówó ní bá tún fún mi lówó ọkọ̀ tí mo lọ bá Kúnlé Hamzat abẹ́wà rí bí oṣù ṣe ń lọ báyìí ní tẹ́ bá rí tí mo bá fẹ́ràn Oríyọmí Hamzat ní tẹ̀bí tájọ ń ṣe ìran rẹ̀ ti ràn mí lọ́rí mi lè fi ṣeré nínú ọkàn mi mo sọ ọkàn mẹ́lẹ́ ni so bí mi ò ṣe rí ká san kó sínú abẹ yẹn torí ọ̀tọ̀ ni tí ẹ̀ ń bí mi bẹ́ẹ̀ ni sà. ṣe mọ̀ pé orogún ò fẹ́ wáyé láàrin mi àtọ̀gá mi mẹ́wọ̀n bẹ́ẹ̀ ni bàbá fi ọgbọ́n wọn fi ṣe èmi náà ṣiṣẹ́ kí ni mo fi ọgbọ́n ṣe so bàbá ń ṣiṣẹ́ ẹ lọ èmi náà ń ṣe lọ kò síbi ni mọ́ ẹ wá rí Tọ́lálọmí Àmọ̀lé ọ̀rẹ́ mi ló bá lọ ni mo bá lọ ṣiṣẹ́ kan ta oúnjẹ adìẹ ní Old Ife Road tábà kọjá Loyola College missionary church kan wà lápá left àkọjá Loyola College àwọn ìsìsàlẹ̀ lọ́n ká tó dé yàrá abẹ́ fún afá kan bẹ tí wọ́n máa ń ṣe àdúrà lọ́dọ̀ rẹ̀ ńgbà yẹn wọ́n pè ní Dájẹ́ Lápá yàrá ilé Dájẹ́ Lápá abẹ́ fún yẹn ni àtúndì bíbẹ̀ wá já ọ̀rẹ́ méjì wọ́n wá tọ́ sálẹ̀ díẹ̀ nílé ẹdìẹ wọ́n ń ta oúnjẹ ẹdìẹ oúnjẹ ẹlẹ́dẹ̀ oúnjẹ kankan náà ń tà ní a bá pè mí pé kí n wá gbàmù débẹ̀ iléeṣẹ́ ni mẹ́tọ́jú wèmí fún ọmọ ẹ̀ wọ́n bá polówó bí o ntọ́kọ́kọ́ wọ́n sẹ́nu mi ni pé Ọlálọ́mí Àmọ̀lé ń bá yín ṣe oníbà yín polówó tẹ́lẹ̀ wọ́n níbẹ̀ ni pé àwọn ọ̀já pé máa polówó pé afẹ́ tó ń wọlé afẹ́ lo eléyìí ní àwọn ìpínlẹ̀ míì tí wọ́n tún máa bá ara jà ní tí wọ́n sọ fún mi nù mo ní wọ́n sanwó ibẹ̀ ni wọ́n ti san owó ìgbà tí mo kó ń bẹ alẹ́jọ́ náà mo parí iṣẹ́ yẹn mo lọ fún ọ ní jíǹgù yẹn wọ́n sì bẹ̀rẹ̀ sí lọ ní ilé akéde Oríta Basọ̀run nílùú Ìbàdàn kò sí 94 kíní kan gbà yẹn o ilé akéde Basọ̀run torí pé kò sí FM ńgbà náà. ìgbà tó Ọlálọ́mí wá gbọ́n kọ́ sá. níbi tí wọ́n alájà á dẹnu Ọlálọ́mí ń jẹ àmàlà lọ ibi à ń lọ gangan rèé pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú níbi títí ń jẹ bó ṣe gbọ́jú pẹ̀lú rédíò tí ọgbọ̀n pa báyìí ó sì sọlẹ̀ ń pọ́nwó rẹ̀ láàbọ̀ lọ́dọ̀ mi ni kò sí ìyẹn tí a bá wọ pé yẹn pọ́nwó àmàlà láàbọ̀ ìyẹn ni pé kò sanwó bàbá mi mọ́ wà ní number 5 NTA Road níbi ibi tí Barrister fi kì mí gbà yẹn number 5 NTA Road ló máa wà àyípadà sí búkú oníkan yẹn bá ní sami gbogbo advertisement tó gba yìí o GBN ni mo bá mi ká lọ àpadà sí burúkú oníkan yẹn bá mi sọ orin Barrister tó dàbí àdúrà ń sì ń ṣe lórí mi lónìí Ọlálọ́mí bá dé ó ní irú kí ni ọ̀rẹ́ wò là ń ṣe tá a máa gbaṣẹ́ ara wa báyìí mo ní sáwọ́ mo gbà ó ní àwọn aládìẹ tí a ń bẹ ní Old Ife Road ókè mo ní kò dáa kí ẹ máa gbaṣẹ́ ara wọn o
ultra unique ijó ní tí wọ́n gbà ṣe mo bú yọ́ láyé rẹ mọ́ tún bá ń sọ̀rọ̀ ẹ̀ mọ́ àpá bá jábọ́ obìnrin kò rọ̀ mi ìjábọ̀ sì dénú ọ̀nà ọ̀lẹ́mẹjà bẹ́ẹ̀ ṣe wọn tẹ́ bá bàjá ní ìsìnkú tó tọ́dún mẹ́ta yóò tún máa wẹ̀ tí wọ́n fẹ́ jọ ẹ̀ sùn kí wọ́n lè parí ẹ̀ nǹkan kan náà lèmi àti ẹ̀ ń lè bá àjà dìrọ̀lẹ́ yóò tún sùn mi so bí ọlọ́run mọ̀mẹ́lẹ̀ báyìí lọ báyìí lọ so kò lè bí máa ńgbà tá a wá ríra padà máa sọ fún mi ẹ lónà tí n bá jẹ́ bricklayer mo bẹ́ẹ̀ nìkan kọ́lé wọn lè gbé sẹ́yìn lé fẹ́mi kẹ́lómi mọ̀ ẹ ti ń kun lé ilé ilẹ̀ dábẹ́ mi náà kún rẹ̀ so kò lè bá kún tánìkan bá ní kí n bọ́ ń ṣe jíǹgù lórí nǹkan kan tó ti ṣe rí ń lè má ṣàbí ẹ wá wò ní ìsìn lénìí àwòrán ìtura ló ti bẹ̀rẹ̀ pé anybody wọ́n fẹ́ ṣe lófin pé tẹ́nìkan máa ṣe jíǹgù kan ká máa ṣe mú ní rárá o everybody lè ṣe jíǹgù anybody tí káyífẹ́lẹ́ bá pè mí ọjà pé kí n bọ́ wá máa ṣe rédíò ohun tó bá tẹ́ mi lọ́rùn àwùgọ́dà tí Prince ọmọ mi Prince FM bá pè mí pé wọ́n á bọ̀ ń ṣe something tó bá tẹ́ mi lọ́rùn pẹ̀lú àjọṣọpọ̀ màá lọ ọbẹ̀ kò sí wàhálà mẹ́ leverage sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń ṣiṣẹ́ ní ibi méjì tàbí mẹ́ta tí àdéhùn bá jọ parapọ̀ àti òǹdè àdéhùn àti ìtẹ́lọ́rùn rẹ̀ bá jọ wà nínú station yẹn nígbà bá ṣe à ń sẹ́ nìkan dáadáa station rẹ̀ kí làbúrò lọ bò mí so mi rò pé nígbà tí mo bá ń ṣe tàwọn tí wọ́n lọ bò mí bóyá wọ́n rí àwọn àṣìṣe kéékèèké ni wọ́n dẹ̀ àwọn táwọn àwọn ìwé tún padà wá bá mi tí mo tún ṣiṣẹ́ fún wọn Jitalex tó padà wá mo ṣe ultra unique tó padà tí n bá pẹ́ ultra unique lénìí nígbà mo sọ kú ìyá mi ó níye tó ultra unique náà ó wà London ó lóun nílé ráàyè wá he sent 500,000 naira iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn dẹ̀ ni so ibi tí wọ́n ti fa àjà tẹ́mi tó ti gbúnra wọn nù tí lèmi máa fi sọ pé wọ́n gbéṣẹ́ bẹ́ẹ̀ nìkan wọ́n gbéṣẹ́ lọ́wọ́ mójútó sẹ́ tíṣẹ́ bá ti dáa wọn ó ṣiṣẹ́ rẹ̀ tí ó bá dáa wọn yé ọ̀lẹ́ wọn wẹ̀ lómi lọ ẹ béèrè béèrè. bàbá mi mo gbọ́ngbà náà pé tíjà bá ṣẹlẹ̀ báyìí tógun ti àfẹ́rì tí gbogbo ẹ̀ ni wọ́n fi mọ́ bára. tógun ni ó ti rọrùn ẹ̀yin tẹ́ kàn bọ́ ẹ̀kàn délẹ̀ ẹ̀kan fi ọ̀lẹ̀ jẹ̀kọ́ ọ̀lẹ̀ tí ẹ̀kọ́ ilá pé kò ní problem á kàn máa lọ ni so ó sì fún yín ẹ lè pàdé MC gan tẹ́ ń bá dá bá pẹ̀lú MC àmọ́ ṣàṣìrá wa bẹ́ẹ̀ ni èmi mo sọ̀tàn kan fún yín nígbà tí Musa Alùbánkúndí tó ń ṣe ìyàwó fún àbúrò ẹ̀ Aláàjì ò mọ̀ pé nǹkan kan ti ṣe mí ní pàtí yẹn bẹ́ẹ̀ni mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ní Barrister ló ṣe rẹ̀ tí olódì mi ń pọ̀ ẹ̀jẹ̀ ṣùgbọ́n tó lọ́n yọ mí nípasẹ̀ Barrister Ọlọ́run fi hàn sí Barrister fún mi ṣé ẹ̀jọ̀ tó lọ́n kí ni abádébẹ̀ kẹ́ à ń sọ̀rọ̀ tètè bá ń pọ̀jẹ̀ lágbo orogún náà ni ìbàjẹ́ tó pọ̀ ń gbà yẹn wọ́n máa wá ṣiṣẹ́ ẹni tí wọ́n gbéṣẹ́ fún kan lè gbà lọ́ ẹ̀ ẹlòmíì lọ́wọ́ pé kò máa ṣe òun ẹ gbé fún ní ìsìn kálukú ń jayé ọlọ́ba ni ok wọ́n lé làwọn òun ṣe jíǹgù gbogbo Èkó lọ́mọ káàkiri àgbáyé gbogbo ìgbà làwọn à ń ṣe jíǹgù gbogbo àgbáyé ló dámọ̀ lórí iṣẹ́ àṣẹ láti mi na èmi àti wáyé làwọn àbáṣe wà ní ìkan òdì kan lọ́wọ́ even gan ní bí ọdún 5 sí 6 sẹ́yìn èmi ni mo sọ fún àwọn àjọ kan tí mo jẹ́ chairman fún mo jẹ́ president fún ọmọkùnrin ìdá ẹjẹ àfijọyè aṣíwájú aṣíwájú tó ń ṣe jíǹgù ṣé bí mò ń ṣe jíǹgù kí n tó fi ṣàṣìṣe ẹjọ tí nǹkan burúkú bá wà láàrin wa ṣé tí èdè nídàárọ̀ àjọba wa lóde àjọ lọ tí àyè bá wà àjọ lóde àpàdé àjọ jẹ àjọ mu àjọ náwó àníyàn rẹ ni ojú ọdá sọmọ nìkejì ìní ó sì ẹni tàníyàn rẹ ọba dá ọ jẹyà lọ́dọ̀ alẹ́. Bàbá mi kí n tó sọ̀rọ̀ lé ẹ ti ẹ̀ kọ́kọ́ bá ń fún àwọn àwa tá à ń bọ̀ yẹn fún àmọ̀ràn náà. èyí tá a wí ò tí ì jẹ́ mọ̀ràn bàbá ẹ fún wa ní mọ̀ràn mi. bẹ́ẹ̀ bá ti ní kan gbọ́lẹ̀ máa fi wọ́n máa fi mọ̀ràn ṣé bóyá tá a sọ́kalẹ̀ ní ìsìnkè ìjẹ́ mọ̀ràn fífi ẹ má gbà sí oúnṣẹ́ ẹ má gbà sí oúnṣẹ́ ẹ má rẹ̀ búrò èrò ẹ jẹ́ kí owó tí alájàpá bá pakọ́ bọ́n délé ẹ má dààmú ọkọ láyà lóbìnrin wọn ẹ bọ́lá fẹ́ lọ́lá bá ń bẹ lára àwọn ọ̀rọ̀ mi ò gbọ́dọ̀ pọ̀ bí ọba rẹ̀ nìkan ti ń ṣe nǹkan ò ti ń rẹ̀ búrò ẹ̀ nù wọn náà lọ bẹ ẹ dàpọ̀ àwọn náà mọ kí ní ìṣe o ẹgbẹ́ fún wa ẹ bọ́ ọmọ pẹ́ nìkan ní bẹ́ẹ̀ kí lọ́ọ̀ lọ bẹ̀ sí dúró tọ́ lọ́hùn kọ́ ọbẹ̀ kó fún tiẹ̀ ó nìyẹn. Bàbá mi sà. ẹ dẹ̀ múra ṣiṣẹ́ ṣẹṣẹ ṣẹṣẹ ọlọ́ọ̀ta níbo lọ bá ṣe ọba dójú àmì gbogbo nǹkan pátá tí yàn ṣe láyé bá dójú àmì ẹ ní ó jẹ sọ̀tàn kan kí n tó dìde aláǹtakùn
gbogbo tó ní kò lágbára kankan ju pé kó ràn wù lọ. kó ràn wù káàkiri bẹ́ẹ̀ ni kò lè fò lọ́ọ̀rẹ́ jẹ labalábá. bẹ́ẹ̀ ni kò lè fò lọ́ọ́ jẹ sin. bẹ́ẹ̀ ni ó sì tiraka ó sì kọ́lé rẹ̀ báyìí. ó máa hún ni. ó ti hún lẹ̀ báyìí bí àgbọn ni bàbá ẹni tó lè mú. ẹ tí ń hun àpẹẹrẹ kò lè ní títò. láyé kò lè ní gèjìá rẹ̀ kò lè jọra wọn. bẹ́ẹ̀ ni. aláǹtakùn ń bó ṣiṣẹ́ tán ni ọlọ́run ọba kò ní kí múra ṣiṣẹ́ mo múra ṣiṣẹ́ o gbogbo òṣìṣẹ́ àgbáyé mò ń bá wí. ẹ wo ọmọkùnrin tó ṣe Facebook kò lè mọ̀ sùnmọ́ láyé ó ṣe dójú àmì ni ó sì bẹ́ lọ́ǹtì. aláǹtakùn wa dó láàrin gbòó ṣe tán wa dó láàrin ibi tọkọlé sẹ́wọ̀n àárín gbogbo ilé rẹ̀ wọ́n ṣe Allahu 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 ya Kaharu Allahu ya Kaharu ya Kaharu yẹn ọlọ́run tó gbọ̀ngbọ̀n jùlọ ọlọ́run mi bàbá tí máa tẹ̀lé ẹ̀dínyàn bí tó lágbára mo ti ṣiṣẹ́ kalẹ̀ o fún mi ní jíjẹ mímu mi. ọ̀dà ká ní òṣìṣẹ́ kalẹ̀ ṣé yóò máa rìn kí ni èsì ọ̀họ̀ bẹ́ẹ̀ni kò sí léfò bẹ́ẹ̀ni labalábá yóò fò kò lè débẹ̀ bẹ́ẹ̀ni ó ti àṣìṣẹ́ kalẹ̀ wà bẹ̀bẹ̀ fún ìlọsíwájú àti èrè látọ̀dọ̀ ọlọ́run. mo ti kọ́lé nǹkan èsì torí ẹ̀ ti dàrú kan máa lọ rò gbáà ibẹ̀ ni ó forí sọ bí wàá rí forí sọ òun ti mọ̀ kó lè lọ ọmọ láyé yóò dẹ́rìn lọ́bẹ̀ rírìn lọ́bẹ̀ ń bígbà tí èèyàn digital là ní àṣẹ ọlọ́run ni labalábá tí mọ̀tò máa gbà ọlọ́run. aláǹtakùn tẹ́ wọ́n yẹn wọ́n tóbi nínú gbó àwọn ọmọ afẹ́ tó báyìí kéṣe kéékèèké dẹ́rìn ríhun. bẹ́ẹ̀ni ntí ọjọ́ wà bá ní lẹ́yìn tó ti múra ṣiṣẹ́ ẹ múra ṣiṣẹ́ dójú àmì kẹ́ ẹ lè jèrè láyé. múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi ṣe ń dẹ̀ ní gíga. orogún bẹ́ẹ̀ bí owó. bẹ́ẹ̀ni bàbá mi ẹ wo ọ̀rọ̀ pọ̀ ìbéèrè pọ̀ tàbí ibi orin tẹ́ ẹ kọ owì tẹ́ ẹ ṣe ibi jíngù la mú yìí lónìí yìí á mú bí ewì nígbà tó bá yá. à ń bọ̀ ẹ̀yin olólùfẹ́ wa á mú bí orin tẹ́ ẹ kàn gbà náà alágbára ò sí níbì kan àyàfọ́ lọ́rùn kẹ́rí bí orin yẹn ìjà kan ló dé ìjà ló ṣẹlẹ̀ dájú wọ́n. bàbá mi kò tí ì yá báyìí. ìjà ló dé ìjà bá dé pé kò sọ alágbára kankan àfọlọ́ ẹ mẹ́bọn tẹ́ rí ẹ dánwò ọlọ́run lè mi gbójúlé. ọ̀rọ̀ ò tí ì yá lónìí à ń bọ̀ ẹ̀yin olólùfẹ́ wa à ń bọ̀ ẹrù pọ̀ à ń mú tuntun mi wá fún yín àgbélé eléwédú wa a mú ọlọ́gẹ̀dẹ̀ wá gbogbo ẹ̀ láàmà gbé wá fún yín torí kẹ́ ẹ lè máa gbádùn wa náà ni ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ibi tẹ́ ẹ ti ń rówó ọlọ́run ọba ibẹ̀ ò ní dí o láṣẹ Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o láṣẹ Elédùmarè ẹ share ẹ comment ẹ pín káàkiri gbogbo ayé lágbára ọlọ́run ìfẹ́ yín ọkàn wa ló wà o ẹ ṣé gan bàbá mi ẹ ṣé gan tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa à ń bọ̀ à ń mú tuntun. nọ́mbà mi ẹ béèrè bàbá mi gbogbo ayé ló mọ nọ́mbà yín gbogbo ayé ò lè mọ bẹ́ẹ̀ bá ń tajà kan ayé ò lè mọ yín tán. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ń polówó ọjà ayé ò lè mọ̀ yín tán. bàbá mi gbé mi débẹ̀. ló dífá fún ìdẹ̀gbẹ̀gbẹ̀ tí wọ́n ń pè ní bàbá dúdú ìkóbọ́rọ̀ gidi tí wọ́n sanwó fún mi nígbà polówó ọjà wọn tí èdò ń dàrọ̀ ẹ̀ náà sì ń polówó. òun ló dífá fún ẹlẹ́rìn dòdò ni dúdú mìíní jọjọ tó kọ́kọ́ dé ńgbà náà ó ní pupa olómi ọsàn ó sì ní dúdú aláwọ̀ ọkọ̀rọ̀ òsìn bẹ́ẹ̀ bá gbó fún mi wọ́n bá polówó ọjà wọn síbẹ̀síbẹ̀ lé ni wọ́n ń polówó ọjà ìyẹn ni pé wọ́n àti ìlé mọ̀ wọ́n tán wọ́n yẹ máa yàn tán lánàá tán kẹ́ ní wẹ̀sán nínú ọ̀fàtà gbọ́dọ̀ máa polówó ara wa a gbọ́dọ̀ máa polówó ọjà wa lóòrèkóòrè kí àwọn tó ń bá wa dòwò pọ̀ kó lè máa pọ̀ sí i. nọ́mbà mi rẹ̀ 080 232 51601 080 232 51601 gbogbo bẹ̀rẹ̀ yín màmá dá yín lọ. ẹ máa rí nọ́mbà yẹn á fi sójú bẹ̀ yóò wọ́n yí lọ báyìí yóò wọ́n yí lọ báyìí gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè ẹ béèrè á dá yín lóhùn ẹ ṣeun o.